ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí bàbá Mohbad. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí bàbá Mohbad. Kí ló ṣẹlẹ̀? Ẹ má fòyà, ẹ má mìkan. Nǹkan dáadáa ló ṣẹlẹ̀ sí bàbá Mohbad. Happy birthday, happy birthday, happy birthday to Mr. Joseph Aloba, alias aka Baba Mohbad. Èní ni ọjọ́ ìbí Baba Mohbad. Abayin yọ̀, a kí yín. Ìgbà ọdún kan ni. Ẹ̀mí yín á gùn sínú owó, á gùn sínú ọlá, á gùn sínú àlàáfíà tí ń ṣe baálé ọrọ̀. Happy birthday once again. Gbogbo ibi tó ń wò mí. Àwọn èèyàn drag Baba Mohbad gan o. Àwọn èèyàn drag wọn gan. Lórí birthday tí wọ́n ṣe lénìí, lórí birthday celebration wọn lénìí, àwọn èèyàn drag wọn gan. Ẹ lólùfẹ́ mi. Ẹ gbọ́, so bad kí Baba Mohbad ṣe birthday. So bad kí Baba Mohbad celebrate ọjọ́ ìbí ẹ̀. Ǹjọ́ lẹ́tọ̀ àbí ò lẹ́tọ̀ pẹ̀lú situation tó wà nílẹ̀ yìí? Ẹ jọ̀ọ́, ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Gbogbo igi tó ń wò mí. Lórí ọjọ́ ìbí tí Baba Mohbad celebrate lénìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló drag wọn gan. Wọ́n ní kò bá má jẹ́ Baba Mohbad. Wọ́n ní kò bá má jẹ́ Joseph Aloba. Òun ló wá rú dẹ́dẹ́ tó kàn dúdú. Àwọn náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Wọ́n ní kò bá má jẹ́ àwọn pé situation tó wà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ọkùnrin tóbìnrin bá tiẹ̀ ń ṣe, a ti mọ̀ pé ní ìgbà míì àwọn obìnrin, mi ò tó yín bá wí o, ẹ̀yin ìyá wa, ẹ foríjì mi tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo sọ yìí ó fẹ́ pọ̀ jù. Ní ìgbà míì tó jẹ́ pé àwọn obìnrin gbà míì wọn kì í máa ń ronú bí àwọn ọkùnrin ṣe máa ń ronú. Ó máa ń jẹ́ kí àwọn obìnrin máa ṣe nǹkan míì tá a máa ń wò wípé no, kò yẹ kán bá àwọn ọkùnrin bẹ̀. But tọkùnrin náà bá tún máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, ó máa ń dùn yàn gbà mí. Baba Mohbad, àìmọye birthday, àìmọye ọjọ́ ìbí ló sì pọ̀ láyé tẹ́ máa ṣe. Ẹ ṣẹ̀ṣẹ̀ 50 àbẹ́ ẹ̀ṣẹ̀ lé ní 50 báyìí náà ni. Ẹ máa ṣe 70, ẹ máa ṣe 80, ẹ máa ṣe 100 nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra. Àwọn èèyàn drag yín gan, wọ́n ní báwo ni ò bá ṣe dùn tó kí bàbá yìí jẹ́ kí wọ́n sin Mohbad tán kó tó di pé wọ́n celebrate irú nǹkan báyìí. Ìgbà tí ìyá Mohbad ń celebrate títí ẹ̀ ń gbà yẹn, ẹ̀yin náà wà nínú ẹni tó bá wọn wí, ẹ̀yin náà wà nínú ẹni tó sọ̀rọ̀ sí wọn. Àwọn èèyàn sọ̀rọ̀ sí wọn gan. Wùnmí náà ṣe tiẹ̀, àwọn èèyàn bá wí. Òun mo ṣe category àwọn yẹn sí pé ẹ jẹ́ ká wò pé obìnrin làwọn. Torí gbà mí wà tó yẹ pé bọ́kùnrin ṣe ń ronú bẹ́ẹ̀ kọ́ lóbìnrin ṣe ń ronú. But ọkùnrin ni yín, àgbàlagbà ni yín. Kò bá má jẹ irú àsìkò yìí. Kò bá má jẹ irú àsìkò yìí. Àwọn ọmọ pẹ́ ti move on pẹ̀lú gbogbo àwọn ìṣesí yín, ìhùwàsí yín. Àwọn ọmọ pẹ́ ti move on lóòótọ́. But ẹ má gbàgbé wípé Mohbad ṣì wà níbi tó ń gbé sí. Níjẹ́ wo lẹ ti rí gbẹ̀yìn? Àkókò mọ̀ bóyá ẹ̀ ń débẹ̀ àbẹ́ ẹ̀ débẹ̀. A ò lè jọ́ọ̀jì yín fún yẹn because tá a bá níṣẹ́ ẹ débẹ̀, ǹjẹ́ àwa gan débẹ̀? So a ò lè mọ̀ bóyá ẹ débẹ̀, bóyá ẹ débẹ̀. Oníkùn ló mọ̀ọ́kà. But nǹkan tí mo mọ̀ ṣá tó dá mi lójú ni pé Mohbad ṣì wà ń bẹ̀ yẹn. Ẹ bá kàn rárá, bóyá ẹ bá kàn rárá ṣe nínú ilé àbí mi ò mọ bí mo tiẹ̀ ṣe fẹ́ sọ. Àìmọye àwọn tó yẹ pé wọ́n lówó wọn ní gbogbo ẹ̀ tán tí ẹ̀ celebrate birthday. Àìmọye àwọn tó ń lówó tọ́tọ́ ní gbogbo ẹ̀. Kò ṣe pé bóyá kò sówó àti ṣe. Àbí ṣe tí ẹ bá ṣe àwọn èèyàn máa sọ wípé inú yín ò dùn ní àbí báwo. Ok, ẹ̀yin náà ẹ wò bẹ́ẹ̀ ṣe yìí sí, ẹ wò báwọn èèyàn ṣe ń drag yín.
èmi náà rí yín tẹ ẹrú dúdú tẹ ẹkọ dúdú àbí báwọn àwọn Yorùbá ṣe máa ń pòwe tẹ tún fún wọn ní baba háàtì lé lórí yá tó bá yẹ pọ́n ti sin Mohbad tán lẹ́bàá wa ń ṣe gbogbo owó eléyìí ó ṣeé ṣe káwọn èèyàn má sọ̀rọ̀ ó ṣeé ṣe kí wọ́n má dragi yín ẹ má sọ wípé ẹ ò mọ ìwà Yorùbá ẹ má sọ wípé ẹ ò expect irú nǹkan báyìí ó yẹ kẹ́yìn gan ti mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ tẹ́ ẹ bá dán wò Yorùbá nìyí náà Yorùbá nìyí ẹ̀yin náà dẹ̀ mọ̀ nǹkan tí Yorùbá lè sọ àwa la ní àṣà àti ìṣẹ́jú ọwọ́ wa ló parí sí tó bá yẹ pé lẹ́yà mi nìyí sìn ní ok àwọn èèyàn lè sọjú nù báwo pé Yorùbá nìyí náà ọmọ Yorùbá gidi ni ọmọ Yorùbá tàtà tẹ́ ẹ gbé kọ́ṣọ́ dání kò bá ti jẹ́ wàsíkò yìí ẹ kàn lè celebrate ẹ nínú ilé kẹ́nìbọ̀dì má tiẹ̀ mọ̀ gan bóyá àwọn tẹ́jọ́ ń gbénu ilé nìkan ẹ wá bọ́ síta bóyá studio gan lẹ lọ tẹ́ lọ ya fọ́tò tẹ́ ṣe gbogbo ẹ̀ bàbá Mohbad to me èmi ò mọ ẹ̀rọ kan ẹ̀yin tẹ́ ń wò mí náà ẹ̀yin náà lè fi ẹ̀rọ kan yín hàn lábẹ́ comment section èmi kò mọ̀ pé àwọn tó máa kúkú bú mi á bú mi àwọn tó dẹ̀ máa yìn mí á yìn mí bí ilé ayé ṣe wà náà nìyẹn èèyàn lè fẹ́ rù yẹn kù but gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi lélẹ́wọ̀n kan ti tèmi bàbá Mohbad nǹkan tẹ́ ẹ ṣe yẹn ó kù díẹ̀ káàtó tó yẹ pé obìnrin àwọn èèyàn tún sì wò pé ṣé wọn pé gẹ́gẹ́ bí mo ṣe sọ́lẹ̀ kan pé obìnrin ni wọ́n ó ti ẹyin ẹ jẹ́ kí àwọn èèyàn kan tó máa tún rántí àwọn nǹkan tí wọn ò fẹ́ rántí mọ́ àwọn èèyàn sọ̀rọ̀ gan kódà àwọn èèyàn sọ débi wípé bàbá Mohbad tó bá jẹ́ wípé ẹ ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ pé ẹ ò need justice mọ́ ni bóyá kẹ́ ẹ fọ̀rọ̀ yẹn sẹ́nu èèyàn kan kó bá yín sọ síta because àwọn èèyàn rí ní rí wípé ẹ ò tiẹ̀ need justice mọ́ ẹ ti move on meanwhile tèmi gangan dẹ̀ ti ń rí nínú wa àti ìṣesí yín pé ẹ ti move on lóòótọ́ ẹ tó ní wọ́n tó gbé DNA wá láti wá fi distract wa bóyá àtúmọ̀ àkó yẹn jẹ àtúmọ̀ máa lé yẹn mú káàkiri ok lẹ́yìn DNA sí kílẹ̀ tó fẹ́ gbé wá kílẹ̀ tó fẹ́ fight lé lórí kílẹ̀ tó fẹ́ fi kàjọ wa kò sí mọ́ autopsy dọ̀lọ́lọ́ toxicology pàbó ẹ jẹ́ ká tún wo nǹkan tí DNA náà tún máa gbé jáde àwọn èèyàn tí wọ́n á sọ̀rọ̀ gan wípé bàbá yìí wọn ò mọ bó ṣe fẹ́ sọ ni wọn ò ní ìdí justice mọ́ bóyá ẹ̀ ń wò pé bóyá kójú má tì yín bóyá àkọ́tẹ́ ìwọ náà nìyẹn ṣá lóòótọ́ ẹ fọ̀rọ̀ yẹn sẹ́nu ẹnìkan ẹ lè fi sẹ́nu àbúrò yín Mr. Muiwa ẹ jẹ́ kó wá bá yín announce pé gbogbo public yìí o in regard of baba Mohbad Joseph Aloba wọ́n ní ká sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ń fight fún justice for Mohbad o ẹ jẹ́ kó di wẹ́lo ti further notice everybody adé move on ẹ kàn lè máa wá deceive one time bí báyìí ká máa rò pé ẹ ṣì ń wá justice meanwhile ọ̀nà yín dẹ̀ ti jìn ẹ ti move on tipẹ́tipẹ́ actually no èmi máa ń sọnà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀dẹ̀ máa ń sọnà pé ẹ̀yin gan kọ́ là ń jà fún náà ó kàn jẹ́ wípé ẹ̀yin ilẹ̀ lọmọ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ni but ìjà tí àwa public ń jà náà ni wípé a ò fẹ́ kí irú ẹ̀ tún máa ọ̀kọ́ mọ́ ẹlẹ́dàá Mohbad lé ni tẹ́lẹ̀dẹ́ ọba lé ni ókè ẹni mẹ́rin lójú ti jáde láyé lẹ́yìn Mohbad tó kìkì wọn ò dẹ̀ kàn tó báyìí ẹlòmíì gan ti jáde láyé lánàá sáàárọ̀ yìí tá àti ẹ̀gbọ́n kankan tó jẹ́ pé kò kọjá ààrẹ agboolé wọn ààrẹ àdúgbò wọn tọ́lẹ̀ ti filẹ̀ tó tọ́jú fi bò ní àṣírí tá àti ẹ̀gbọ́n kankan but ẹlẹ́dàá Mohbad lè ó fẹ́ justice òun náà ló jẹ́ kó dé stage yìí ẹ̀yin tá a tún wá wò gẹ́gẹ́ bí ring leader níwájú tẹ́ máa jẹ́ kí justice wáyé ọ̀rọ̀ yín ti wá di
ẹ máa jó lọ mò ń wẹ̀yìn yín a máa bójú ẹ̀yìn báyìí alọ́ba ti disappear bọ́ọ̀ rẹ̀ ń ṣeré gangan bó ṣe eré gangan nìyẹn. ẹ jọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi ò mọ ìhà tẹ́ kọ sí ọ̀rọ̀ bàbá Mohbad especially lórí ọjọ́ ìbí tán ṣe léni èmi ò mọ ìhà tẹ́ kọ sí èmi ò sọ wípé bọ́n ṣe celebrate yẹn kò dá ó lòdì wọn bá kọ rárá celebrate ẹ̀ nínú ilé tẹ́nibọ́dì ò tiẹ̀ ní mọ̀ pé èní lọ́jọ́ ìbí wọn. tọ́lọ́mbà wa ṣe tán wá sí Mohbad tán tégbèrègbè ọjọ́ ìbí ṣe pọ̀ lẹ́yìn ọjọ́ ìbí ṣe pọ̀ níwájú tẹ́ ẹ̀ ṣì máa ṣe ẹ ṣì máa ṣe 60 ẹ máa ṣe 70 ẹ máa ṣe 80 ẹ máa ṣe 90 ẹ máa ṣe 100 tọ́lọ́mbà fún yín lóore ọ̀fẹ́ gan ẹ lè ṣe 150. ẹ wá fẹ́ yọ ọkàn yìí nísìn ẹ wo báwọn èèyàn ṣe àwọn èèyàn ẹ bá jẹ́ ká pa ẹ̀rọ tán ara wa jẹ àwọn èèyàn drag yín gan àwọn èèyàn sọ̀rọ̀ gan ìbíkọ́lẹ̀ ti mọ̀ pé mo ní bàbá yìí náà mọ̀ nǹkan tí wọ́n ṣe pé àwọn èèyàn máa drag wọn wọ́n mọ̀ wọ́n kàn wò pé àwọn ò kí ẹ̀ ni because ọmọ Yorùbá ní ẹ gbọ́dọ̀ sọ pé ẹ mọ̀ but ẹ mọ̀ ẹ dẹ̀ ṣe ìyẹn ti mean pé ẹ kí ẹ ti mọ̀ pé wọ́n máa drag yín ẹ kí ẹ so kí la kúkú wá ń sọ ẹ jáde kẹjẹ ká mọ̀ tẹ́ bá ní ìdíjọ́ sísì yìí mọ́ ká mọ̀ tó ti ń hàn nù wáyé ó ti ń hàn nù ṣe yín tá a bá dẹ̀ máa wí sìn tẹ́ bá máa jáde sìn ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin mọ̀ nǹkan tẹ́ ń ṣe the next thing òwe lẹ máa mú sẹ́nu òwe ni Jésù fi ń bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ̀rọ̀ òwe ni Jésù ṣẹ́yìn jẹ́ Jésù ni ṣé ẹ jẹ́ Jésù ṣé gbogbo ọ̀rọ̀ tí Jésù bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ náà ló jẹ́ òwe tá a máa gẹ́gẹ́ sìn òwe ni Jésù fi ń bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ̀rọ̀ òwe ni Jésù fi ń bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ̀rọ̀ ok ó yá ẹ jáde sára náà kẹ́ ẹ fòwe bá a sọ̀rọ̀ ẹ fòwe bá a sọ̀rọ̀ so kákú mọ̀ pé no more justice ẹ sọ pé òwe ni Jésù fi ń bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ẹkú tiẹ̀ ti sọ ńgbà kan náà ẹni ká sọ díẹ̀ ká dákẹ́ bóyá ara òwe tí Jésù fi ń bọ́ wọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn náà ti fi bá a sọ̀rọ̀ yẹn sìn bóyá alákàn ya ilé tí ikún tá a kàn gbọ́ because kí ni túmọ̀ ẹ̀sọ́ díẹ̀ nú ẹ̀kẹ́ dákẹ́ ara òwe náà nìyà òwe rẹ̀ ni Jésù fi ń bá wọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ bóyá iná ti ń jẹ́ kó yé wa nínú òwe pé àníkẹ́ ẹ jáwọ́ kó nu justice for Mohbad ẹ̀dẹ̀kọ́ ẹlẹ́gbọ̀ ó dẹ̀ fẹ́ pa àwa la yé létí dídí ẹ wò ìtò dáná lọ́wọ́ máa ṣe gbogbo kí tó wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ bàbá Mohbad ẹ bá mi tag wọn pẹ̀lú fídíò yìí ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn fáwọn náà ti máa mọ̀ páwọn yẹn máa drag wọn but wọ́n kàn mọ̀ ṣe náà ni but àwọn ò ní kẹ́ máa celebrate birthday mo tún kí yín lẹ́ẹ̀kan sí happy birthday Joseph Aloba aka bàbá Mohbad bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV tí bá tún rí ẹni information tí mo rí pé máa fún ẹ̀yin lólùfẹ́ mi ní àǹfààní tó máa kọ́ wa lọ́gbọ́n tó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ máa tún mú wá fún yín ire o.